ẹ̀rí ọ̀rọ̀ tí a fẹ́ sọ ọ̀rọ̀ tí ó kan gbogbo wa ní òun náà ni ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ ní Gaza, àdánwò tí ó ṣẹlẹ̀ sáwọn mùsùlùmí lọ́wọ́lọ́wọ́ báyìí tó sì jẹ́ inú ìlú tí a ti káràmásìkẹ́ Nàìjíríà jẹ́ kan. Even Amẹ́ríkà àwọn yẹn ń jàjàgbara ń bẹ̀, wọ́n ń jàjàgbara níbẹ̀. Ní Britain wọ́n ń jàjàgbara ń bẹ̀ tí wọ́n ń fi ìhónú hàn káàkiri. Kódà àwọn ìlú tí kìí ṣe ìlú mùsùlùmí, àwọn Latin America like Brazil, wọ́n ti withdraw ambassador wọn kúrò ní Tel Aviv kó lọ́dọ̀ àwọn Israel láti fẹ́ ọdún wọn pín tí ìṣẹ̀lẹ̀ yóò dá. Lẹ́yìn Turkey àti Qatar, gbogbo ìlú Islam kú dákẹ́ ni. Ẹ̀sìn wo bí tí wọ́n bá ilé ayé dé. Buwa náà la mọ̀ pé tá bá fẹ́ jagun, tí làákà èèyàn ò bá dàrú, tí èyí bá so lórí burú, tá bá fẹ́ jagun, ọmọ ogun ní kọjú síra wọn. Abẹ́ẹ̀kọ́ ni mo ti Israel lárí. Israel ò lè kọjú sọ́mọ ogun, ìlú ni wọ́n bàjẹ́. Masáàsì ni wọ́n jù ní nǹkan. Yínú masáàsì ńláńláńlá àjogúnbá, gbogbo ẹ̀nà sọ dìlẹ̀lẹ̀. Ilé iṣẹ́ nẹ́pa wọn, gbogbo ẹ̀nà ti sún. Àwọn aráàlú ni wọ́n ń pa ọmọdé, àgbàlagbà, ọkùnrin, obìnrin, nígbà dúkìá jẹ́. Sógun ni wọ́n ń pè yẹn. Gbogbo ayé sì ń wo. Gbogbo ayé ń wòran. Àwọn tí ó wà tó nǹkan, àwọn àmá tí wọ́n tó nǹkan, wọ́n tó nǹkan ló ń kà, wọ́n tó nǹkan ní nǹkan ìjà lágbára. Wọ́n wá sọ pé tó shi'aruna imma nasru wa imma itishad. Àwọn ti gbà fọ́lọ́n ká wọn. Ìtàn báyìí lọ́wọ́ ní pé àìdá kọ́lọ́hún kádìkàdì ra wọn lọ́wọ́, tàbí kí Ọlọ́run kó sì pàtàkì tántán gbogbo wọn fẹ́ kún torí Ọlọ́run. Díṣẹ́ wọn nìyẹn. Nígbà gbogbo ayé pa wọ́n tì, lè rà bá Saudi kan kó sọ̀rọ̀. Nígbà tí a bá Saudi ó sọ̀rọ̀, tí a bá Kuwait ó sọ̀rọ̀, tí a bá Egypt ó sọ̀rọ̀, afẹ́ olúwafẹ́ sọ̀rọ̀. Torí pé lẹ̀dí àpòkọ́ ń bẹ láàrin Saudi àti Egypt àti Emirates láti ìtí àwọn Israeli ń ṣe wọ́n jọ mọ́ ni. Israeli wá ń sọ yí pé tí wọ́n bá fẹ́ kí àwọn ṣe ceasefire, kí àwọn dájà dúró, Saudi àti Egypt nìkan náà fẹ́ kódà sí. Àmọ́ sì ni pé àti Saudi àti Egypt àwọn ọ̀fẹ́ wọn. Bóòlù yẹn ó sọ pé kí ọ̀tá èèyàn kọ́tí wá dá sí ọ̀rọ̀ èèyàn láàrin wọn. Ọ̀tá fẹ́ bá ọ̀tá sọ̀rọ̀ lérí ẹnìkan tọ́jọ́ tẹ́. Israel ní Egypt àti Saudi ló fẹ́ kó jẹ́ intermediary láàrin ìdá ìjà dúró láàrin wọn àti Hamas. Hamas láwọn ọ̀fẹ́ yẹn, wọ́n ọ̀fẹ́ yẹn ń tà wọn. Wọ́n lè wà ń bẹ́ o, àwọn fẹ́ lumi. Turkey kó wà ń bẹ́, kí Qatar kó wà ń bẹ́. Ẹnìkan tó sọ̀rọ̀ nínú gbogbo àlọ́ mùsùlùmí, ó ní Bashiru ti Sudan kò sí nítumọ̀. Ọ̀rọ̀ Bashiru lè nítumọ̀ lọ́dọ̀ àwọn West, tí pọ́ dáná ní lọ́dọ̀ wọn. Kírímínà ni tí wọ́n wá, ọ̀rọ̀ ìrònítùn kò ní wéètì kan. Saudi ò lè gbẹ́kọ́ lásán kó rí k'Amẹ́ríkà má ṣọ́kì.
so wọ́n ti mú Saudi náà sábẹ́ ṣùgbọ́n ọba ara ni àti àwọn tí wọ́n jẹ́ ará Israeli o àtàrà Amẹ́ríkà o àti bọ́n tí wọ́n ń sanẹ́sì lágbàáyé wọn àmọ́ bọ́lọ̀ ń sin àwọn àmásì lọ́wọ́ ó ti wá di ẹrù jẹjẹ sí wọn lára wọ́n ní tẹ́lẹ̀ Iran ní Israel àti Amẹ́ríkà máa ń bẹ̀rù jù tẹ́lẹ̀ lẹ́yìn Iran Hezbollah wọ́n ṣùgbọ́n látàsíkò lọ àmásì lákọ́kọ́ tójọ́ tí wọ́n ti ń jà pẹ̀lú Hezbollah tí wọ́n ti ń jà pẹ̀lú Lebanon tí wọ́n ti ń jà pẹ̀lú Palestine wọn àpá sọ́jà wọn tó bí wọ́n ti pa wọ́n rí ìtí àwọn Israel gam sọ yí pé ìtí ò ní 50 inú àwọn ọ̀gá sọ́jà wọn ni wọ́n pa nílá Tuesday àwọn mẹ́sọ̀ yí pé lọ́dọ̀ tàwọn wọ́n ti pa 110 ẹgbẹ́ àti bá jẹ́ sọ́jà ń sunkún sọ́jà Israel ti ń sunkún ẹ̀nà ti mọ̀ pé ní ìsìn wọn tó wá sọ wípé another 16,000 sọ́jà láwọn tó ń kó kíkán tó wá pàdé wọn ṣùgbọ́n tó ti bẹ̀rẹ̀ Ọlọ́run bá ń ran àwọn àmásìn yẹn lọ́wọ́ gan inú tó lọ fi ràn án lọ́jú ní ìsìn rocket tí wọ́n kó ní Gaza tí sì ń jẹ́ Tel Aviv wọn àríwẹ̀ rí wọn àsìgbà lọ́dọ̀ ẹnìkan lẹ́nà wọn ti ń ṣe ó ti kọlu economy Israel débi kódà kẹ́rì gan sọ níjẹta yí pé Netanyahu ń sáà sọ pé káàtẹ́ wà bó làwọn ó sì ti yanjú ọ̀rọ̀ ẹni bí wọ́n sì kéré mọ̀ yẹn náà torí díẹ̀ wọ́n fẹ́ ká bá wọn ṣàdúà wọ́n ká bá wọn bẹ lọ́hùn tó pé gbogbo ayé ló dojúlé wọn wọn àti jù báyẹn náà lọ kọ́lọ̀ ọba má pa wọn nù kọ́lọ̀ kọ́ má pa wọn nù kọ́lọ̀ kọ́ má pa wọn nù kọ́lọ̀ kọ́ má pa wọn nù.